A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti ní àwọn olóṣèlú tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ Rivers gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ìlànà òfin kí àlàáfíà lè jọba ní ìpínlẹ̀. Ọ̀rọ̀ wọ̀nyí wáyé nínú àtẹ̀jáde àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà tí wọ́n pe àkọlé rẹ̀ ní Ààrẹ Tinubu pè fún títẹ̀lé ìlànà òfin láti mú àlàáfíà jọba ní ìpínlẹ̀ Rivers. Ààrẹ gbé ìgbésẹ̀ yìí níbi ìpàdé pẹ̀lú àwọn adarí àjọ Pan Niger Delta Forum. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé Tinubu wà nínú ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú àwọn adarí PANDEF. Tinubu tẹnumọ́ wípé bíbọ̀wọ̀ fún òfin ṣe pàtàkì láti dáàbò bo ìjọba tiwantiwa kí wọ́n sì mú àṣẹ ilé-ẹjọ́ múlẹ̀. Ààrẹ ní èyí jẹ́ orílẹ̀-èdè tí ìlànà òfin ń darí. Láì jẹ́ ìlànà òfin, òun ìbá má sí níbẹ̀ lónìí gẹ́gẹ́ bí ààrẹ. Òun sì ní ìgbàgbọ́ tó dájú nínú ẹ̀ka ìdájọ́. Ó ní kò sí ẹni tí kò lè ṣe àṣìṣe, ṣùgbọ́n níwọ̀nba ìgbà tí ilé-ẹjọ́ bá ti sọ̀rọ̀, a gbọ́dọ̀ tẹ̀lé e. Ó ní kí wọ́n padà sílé lọ ṣe àtúnṣe, kí wọ́n mú òfin ilé-ẹjọ́ múlẹ̀ láàrin ọjọ́ péréte. Òun ti fa iṣẹ́ náà lé wọn lọ́wọ́ kí wọ́n dá sí rògbòdìyàn ọ̀hún níkọ̀kọ̀ àti ní gbangba, kí wọ́n bá gómìnà sọ̀rọ̀ kí ohun gbogbo padà bọ̀ sípò sí ti àtijọ́. Tinubu tẹnumọ́ ìdí láti dáàbò bo ẹkùn orílẹ̀-èdè tí ó kún fún ọrọ̀ ajé bí ó ti fi ẹkùn Niger Delta wé adìyẹ tó ń yín ẹyin àmúṣọrọ̀, the goose that lays the golden egg. Fún ìdí èyí, a gbọ́dọ̀ ṣe ìtọ́jú adìyẹ kí a má bàa pàdánù ẹyin àmúṣọrọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Aṣòfin tó ń ṣaṣojú gbùngbùn Kogi tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé fún oṣù 6, Natasha Akpoti-Uduaghan ti mú kí fàákàjà àárín òun pẹ̀lú ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio fẹjú kẹ̀kẹ̀ sí bí ó ti gbé ẹ̀sùn yìí lọ ọ̀dọ̀ àjọ Interparliamentary Union (IPU) àti United Nations. Lánàá, ọjọ́ 6 oṣù kẹta ni wọ́n jáwé gbélé ẹ̀ fún Natasha lẹ́yìn fàákàjà pẹ̀lú Akpabio lórí ètò ààyè ìjókòó nínú ilé-ìgbìmọ̀ tí ó ní wọ́n mọ̀ọ́mọ̀ fi kàn án lábùkù. Rògbòdìyàn yìí gbọ̀nà àrà yọ bí Natasha ṣe lọ orí ẹ̀rọ amóhùnmáwòrán lọ fi ẹ̀sùn kan Akpabio wípé ó ń mọ̀ọ́mọ̀ dá sẹ̀ríà fún òun nítorí òun kọ̀ láti fi ẹ̀yìn lélẹ̀ fún un. Níbi ìpàdé àwọn obìnrin United Nations tí ó wáyé ní ìlú New York ni Natasha ti ké sí àjọ ilẹ̀ òkèèrè kí wọ́n bá dá sí ọ̀rọ̀ ilé aṣòfin. Ó ní wọ́n fìtìnátì òun látàrí wípé òun ní kí wọ́n ṣe ìwádìí ẹ̀sùn ìtàbùkù àti ìbálòpọ̀ tí ó fi kan Akpabio. Natasha ṣàlàyé wípé òun gbé ìgbésẹ̀ yìí kí gbogbo àgbáyé lè mọ ohun tí ìjọba tiwantiwa àti ẹ̀tọ́ obìnrin ń kojú lórílẹ̀-èdè Nàìjíríà. Òun ké sí àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, ẹgbẹ́ obìnrin àti ẹgbẹ́ ajìjàǹgbara fún ìjọba tiwantiwa láti wọ́de ilé aṣòfin Nàìjíríà. Nàìjíríà nílò ìrànlọ́wọ́ láti ilẹ̀ òkèèrè láti béèrè fún ipa obìnrin nínú òṣèlú àti ààbò lọ́wọ́ àwọn tó ń tipasẹ̀ òṣèlú kan obìnrin lábùkù. Natasha dúró lórí wípé sẹ̀ríà tí ilé aṣòfin dá fún ṣe lòdì sófin bí ó ti lérí láti tẹ̀síwájú nínú ìjàǹgbara rẹ̀ lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìdájọ́ èké. Bákan náà ni ó kọ̀ láti tọrọ àforíjì nítorí ó rí ìgbìyànjú àwọn alágbára aṣòfin ọkùnrin láti pa á lẹ́nu mọ́. Ó ní constituency òun ni ó dìbò yan òun sípò láti lọ ṣe aṣojú wọn, ṣùgbọ́n àwọn ọkùnrin alágbára ti jọ gbìmọ̀ pọ̀ láti pa á lẹ́nu mọ́ pẹ̀lú bí wọ́n ṣe ní kí ó lọ rọ́kúnlé fún oṣù 6. Natasha wá yarí wípé òun kò ní gbà kí ẹnikẹ́ni tipasẹ̀ òṣèlú fìtìnátì òun. Ó ní láti bí ọjọ́ díẹ̀ ni àwọn akẹgbẹ́ rẹ̀ lọ́kùnrin ti ń pè é kí ó lọ tọrọ àforíjì kí òun sì kó ọ̀rọ̀ òun jẹ, ṣùgbọ́n òun sọ fún wọn wípé òun kò lè tọrọ àforíjì lórí òótọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Àwọn oníṣòwò ní ọjà Alẹ́ṣinlọ́yẹ́ ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pàdánù ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ọjà sí ìjàmbá iná tí ó bẹ́ sílẹ̀ lówùúrọ̀ kùtùkùtù òní Ọjọ́rú. Ìròyìn jábọ̀ wípé ọpẹ́lọpẹ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná tí wọ́n tètè dé láti wá ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ Smal àti Switco tí ó wà nítòsí tí wọ́n fi tètè rí iná náà kápá. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, wọn kò tíì lè ṣe àkàwé iye ọjà tí iná yìí parun. Ẹnìkan lágbègbè ní ìjàmbá yìí ìbá má pọ̀ tó yìí bí ó bá ṣe wípé iléeṣẹ́ panápaná wà nítòsí. Alámòjútó iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀gbẹ́ni Yẹmí Akínyínká fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde òní bí ó ti ní àwọn òṣìṣẹ́ wọn ṣì ń ṣiṣẹ́ lọ́wọ́ nínú ọjà, bí ó ti dúpẹ́ lọ́wọ́ àwọn alámòjútó iléeṣẹ́ Switco fún bí wọ́n ṣe yọ̀ǹda ọkọ̀ wọn pẹ̀lú òṣìṣẹ́ wọn fún lílò. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Smal fún bí wọ́n ti yọ̀ǹda àwọn òṣìṣẹ́ lọ ibi ìṣẹ̀lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn ìyálọ́jà ní ìpínlẹ̀ Ondo ti ṣe ìfẹ̀hónúhàn tako jíjí tí wọ́n jí sọ́fíọ̀ 9 gbé ní Owódé ìlú Abo ní ìjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo. Àwọn obìnrin tí wọ́n gbé pátákó dání yìí ni wọ́n kọ̀rọ̀ ojú sí ìṣòro ààbò tó ń lọ ní ìpínlẹ̀. Ojúnà tí ó já sí ọ́fíìsì gómìnà ni wọ́n dí gágá tí èyí dá súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní ìlú Àkúrẹ́. Àwọn tínú ń bí yìí ké sí àwọn agbófinró kí wọ́n mọṣẹ́ wọn níṣẹ́, wá ọ̀nà láti gba àwọn tí wọ́n jí gbé yìí kalẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ ni àwọn tí wọ́n jí gbé yìí lọ ṣe ní Owódé ìlú Abo kí àwọn adàlúrú tó jí wọn gbé. Adarí ọjà Tóyìn Arówóṣafẹ́ tí ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní àwọn ajínigbé yìí ti ń bá wọn sọ̀rọ̀ bí wọ́n ti ń béèrè fún ọgọ́rùn-ún mílíọ̀nù náírà owó ìdásílẹ̀ ransom. Arówóṣafẹ́ ní àwọn bẹ̀bẹ̀ sí 50 mílíọ̀nù náírà ṣùgbọ́n àwọn ajínigbé kọ̀ jálẹ̀. Bẹ́ẹ̀ láti ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tí ó kọjá ni wọ́n ti jí wọn gbé. Bákan náà ni ọ̀kan lára àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn, Comfort Afọlábí, tí mọ̀lẹ́bí rẹ̀ wà lára àwọn tí wọ́n jí gbé náà fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ajínigbé ń béèrè fún ọgọ́rùn-ún mílíọ̀nù náírà. Nígbà tí ó ń bá àwọn olùfẹ̀hónúhàn sọ̀rọ̀, amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ọ̀rọ̀ ẹgbẹ́ Bọ́lá Táíwò rọ àwọn wọ̀nyí bí ó ti ṣèlérí wípé gómìnà ò dákẹ́ lórí ọ̀rọ̀. Láìpẹ́, gbogbo àwọn tí wọ́n jí gbé ni wọ́n máa gba ìyọ̀ǹda. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Inter-Parliamentary Union (IPU) Tulia Axin ti fi dá aṣòfin gbùngbùn Kogi tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé Natasha Akpoti-Uduaghan lójú wípé gbogbo ìgbésẹ̀ tí ó bá yẹ ni àwọn á gbé lẹ́yìn tí àwọn bá ti gbọ́ àlàyé lọ́nà méjèèjì lórí rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ sẹ̀ríà tí wọ́n dá fún Natasha. Axin sọ ọ̀rọ̀ yìí nínú àfihàn fídíò tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí lẹ́yìn tí Natasha rọ IPU àti United Nations kí wọ́n bá a dá sí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìṣelòdì sófin. Natasha ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ bí wọ́n ṣe ní kí ó lọ rọ́kúnlé àti wípé èyí jẹ́ ìtàbùkù sí ìjọba tiwantiwa nítorí àwọn aṣòfin wọ̀nyí dìmọ̀ pọ̀ gbé ìgbésẹ̀ láti pa á lẹ́nu mọ́ pẹ̀lú àwọn aráàlú tí wọ́n dìbò yàn án. Nígbà tí wọ́n ń fèsì sí ẹ̀bẹ̀ Natasha ní ààrẹ IPU mọ rírì ẹ̀sùn tí Natasha ṣe bí ó ti fi dá a lójú wípé àwọn á gbé ìgbésẹ̀ tí ó bá yẹ lẹ́yìn tí àwọn bá gbọ́ ẹjọ́ lọ́tùn àti lósì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Wọ́n ti tilẹ̀kùn mọ́mọ́ onílé ní ìpínlẹ̀ Rivers bí wọ́n ṣe gbégi dínà fún gómìnà Siminalayi Fubara kí ó má ráàyè wọlé sínú ilé ìgbìmọ̀ níbi tí àwọn aṣòfin ti ń ní ìpàdé lọ́wọ́lọ́wọ́. Ìròyìn jábọ̀ wípé gómìnà dé sí ilé ìgbìmọ̀ lówùúrọ̀ òní Ọjọ́rú láti wá ṣe àgbékalẹ̀ ìṣúná fún ọdún 2025 kí ó tó bálẹ̀kùn ní títì tí ó ṣe ìdáwọ́kọ̀ fún un láti wọlé. Síwájú àkókò yìí ni Fubara jẹ́jẹ̀ẹ́ láti tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ tó ga jùlọ, lára rẹ̀ ní ṣíṣe àgbékalẹ̀ ìṣúná owó ìpínlẹ̀ fún ọdún 2024. Ìgbìmọ̀ ẹlẹ́ni 4 ni Fubara kọ́kọ́ ṣe àgbékalẹ̀ ìṣúná fún nínú oṣù kejìlá ọdún 2023. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ilé ìgbìmọ̀ fún un ní gbèdéke wákàtí 48 láti fi ṣe àgbékalẹ̀ ìṣúná ọdún 2025. Nígbà tí ó ń fèsì ní Fubara ní
òun ń dúró de ìwé-ẹ̀rí àṣẹ ilé-ẹjọ́ CTC wípé lọ́gán tí èyí bá tẹ òun lọ́wọ́ lòun á gbé ìgbésẹ̀ tí ó yẹ. Ọjọ́ Àìkú ni akọ̀wé ìjọba ìpínlẹ̀ Tammy Danagogo fi lẹ́tà ránṣẹ́ sí agbẹnusọ ilé-ìgbìmọ̀ Martin Samewule tí Fubara fi pè wọ́n sí ìjíròrò lórí ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ. Ìpàdé yìí ni wọ́n ní ìrètí láti fi yanjú gbogbo kùdìẹ̀kudiẹ tó wà nílẹ̀ fún ìlọsíwájú ìpínlẹ̀ àti láti san àjẹ́lẹ̀ owó oṣù àwọn aṣòfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.